Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Kíyàn jẹ́ àfáà kò pé kíyàn má lábò sí tiẹ̀. Nítorí pé àbò sí ṣíṣe tó rí yẹn mi ṣí ẹ̀mí nufus. Àdámà kan tọ́lọ̀ ń dámára ni. Bó ṣe lè wù kíyàn ó tó yóò ní tiẹ̀ tí ń ṣe. Kíyàn lọ léwo gbogbo àwọn ọmọ ìyá wa tí wọ́n láwọn ń pèpè sínú dáwà, àwọn ń pèpè sínú súnà. Gbogbo wọn pátápátá àkàríyà wọn bá Dr. Gbadebo fìlmìdánì dáwà. Ní ti ń jí sí Ọlọ́run bọ̀ ti pẹ́, àáfàá ti ń ṣiṣẹ́ bọ̀ ti pẹ́. Àmọ́ kíyàn máa ṣiṣẹ́ Ọlọ́run kíyàn bẹ̀rẹ̀ dáadáa kò pé kíyàn parí ẹ̀ síbi eré o. Ẹlòmíì gbẹ́rù báyìí yóò gbé dáadáa lọ́wọ́ àárọ̀ lọ́sàn-án nígbà tí ó bá sì dálẹ̀ ẹrù ó bàjẹ́ mọ́ lọ́wọ́ apàdà sí bí wọ́n ń pè bẹ́ẹ̀. Ọgbà ànábì ní fawallahi inna ahadakum la ya'malu bi 'amali ahlil janna. Ànábì lẹ́lòmíì gbogbo ọjọ́ ayé rẹ̀ lágbà wọn ti bí iṣẹ́ tọ́lọ́run yóò máa ṣe yóò máa pèpè sí di súnà náà ni. Òun náà ni ó máa ṣe fá hatta ma yakunu baynahu wa baynaha ghayru zira' tí ó fi já sí pé ẹnu tí ó kù tí ó kàn lò láyé ó lè má ju bí ọdún kan lọ sí méjì fayasbuqu alayhi al-kitab kádàrá abútọ́lọ́run ti kọ́mọ eléri yan ọba gbáwájú ẹ̀ àpadà sí ibú wọn bá dé fayamal bi 'amali ahli an-nar yóò bá máa wíwíkúwí káàkiri yóò bá máa fẹnu ṣáàtà àwọn èèyàn káàkiri yóò máa bàjẹ́ máa lú àbí àwọn èèyàn jẹ́ yóò máa bọ ọmọ jẹ́ máa lú àbí odidi ìlú yóò máa bà á jẹ́ fayadkhuluha Ànábì ní ya'malu bi 'amali ahli an-nar fayadkhuluha àpadà sí ibú tọ́lọ̀ tí ní yóò dé bá ní yóò wá bí ẹni tí ó máa wọ ọmọ náà yóò sì dọmọ náà. Dr. Gbadebo kò ní dùn mọ́ wa lálì kìyàmà kí gbogbo sẹ́tẹ̀ ẹsẹ̀ yìí kọ́ wá sọ̀fún wájú Ọlọ́run kọ́lọ̀ wọn ní sàráfà máa wà àlìjẹ́nà lọ kí gbogbo tí ń jẹ́ àwọn ọmọ Ìlọrin pátápátá tẹ́ ẹ bá ń rí dùn wọn jẹ́ àbí ìlú Ìlọrin gangan fún rẹ̀ tẹ́ ẹ bá personality tí ń jẹ́ Ìlọrin jẹ́ káwá dún wájú Ọlọ́run ipe ọ̀gbọ́n sàráfà ètí ìlú àlìjẹ́nà alẹ́ tó ta fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ lànàbí ní man kanat lahu mazlimatun li ahadin falyatahallaluhu minhu al-yawm. Ànábì ní gbogbo ẹni bá lábòsí tó ṣe fún ọmọ ẹ̀dá kan èèyàn kan min irdihi ọba iridu rẹ̀ jẹ́ ìjọmọlúàbí rẹ̀ ọba jẹ́ Ànábì ní falyatahallaluhu minhu al-yawm. Ànábì ní kó ṣàtúnṣe ẹ̀ láyé yàyín kó tó dé àlìkíyàmà tágbára rẹ̀ ò ní ká mọ́ nítorí gbogbo wa àyílọ́ní pọ̀kẹ́ gbogbo ṣẹ́ dáadáa tẹ́ ẹ ṣe síwájú Ọlọ́run kí gbogbo ọmọ Ìlọrin wá dúró wájú Ọlọ́run báyìí pé Dr. Sharaf ẹ lè tí wà lìjẹ́ náà ìrìdù wa tẹ́ ẹ bàjẹ́ ìjọmọlúàbí Ìlọrin tẹ́ ẹ bàjẹ́ àṣetán afẹ́gbà kọ́lọ̀n wa ní abẹ́ ni ọ̀dà gbàmọ́bínú nì gbogbo dáadáa tẹ́ ẹ gbáyé ṣe kọ́lọ̀n mọ́ wá fún wa ní gbàmọ́bínú ìwọ náà gbà wàláhì gbogbo dáadáa yín àtàwọn tó bí yín ẹ lè san dáadáa yẹn tán lálìkì àmà ẹ kàn wá padà àdọ́mọ náà ni tẹ̀ǹpẹ́ yìí náà sọ bẹ́ẹ̀ ẹni gbogbo àwọn tẹ́lọ̀ yẹn tá à ń gbà sọ fún pcc aṣọ wa tí wọn kó fún wa wàláhì àmà àgbà lálìkì àmà wàláhì ìrídìí Ìlọrin ní ti ń jẹ́ personality Ìlọrin tẹ́ ẹ bàjẹ́ yìí gbogbo tí ń jẹ́ ọmọ Ìlọrin lẹ́sàn gbèsè rẹ̀ fún lálìkì àmà àfi nǹkan méjì tẹ́ ẹ bá lè ṣe òun nìkan ló lè mú yín mérí bọ́ lọ́dọ̀ Ọlọ́run nǹkan méjì kó kù yín baynaka wa bayna Allah kẹ́ ẹ wà níwájú Ọlọ́run kẹ́ ẹ tọrọ àforíjìn lọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ bá tọrọ àforíjìn lọ́dọ̀ Ọlọ́run tán kẹ́ ẹ wá járe síta padà kẹ́ ẹ wá tọrọ àforíjìn lọ́dọ̀ gbogbo tí ń jẹ́ Ìlọrin lápapọ̀ kí gbogbo wọn wá yááfì yín nítorí ipá wà kan bẹ afẹ́ràn yín kọ́dà ọ̀rọ̀ yín a máa ń gbọ́ a máa fi ń pàrònú rẹ àwa yìí lè sọ pé àforíjìn yín bọ́ àwọn kan bẹ tó yẹ pé wọ́n bá yín sọ̀tá dọ́dọ̀ Ọlọ́run ni wọ́n sì láwọn gbẹ̀san rẹ̀ lálìkì àmà kí n lè fẹ́ fi san man kanat lahu mazlimatun li ahadin min irdihi falyatahallaluhu minhu al-yawm. Ànábì ń tọ́ bá personality èèyàn kan ṣoṣo jẹ́ odidi ìlú lẹ́ bá tiẹ̀ jẹ́ yìí kẹ́ ẹ ní Ìlọrin lẹ́bọ mẹ́ta tí wọ́n ń ṣe wọ́n lóró mẹ́ta tí wọ́n ń ṣe bíi tìlú wo ṣé bíi tìlú yín ni ṣé bẹ́ẹ̀ mẹ́bọ tí wọ́n ń ṣe ń lù yín ọlọ́dún tẹ̀ fi ń ṣe ó nígbà tẹ̀ ń ṣe ẹ̀yìn wá sọdún wo ni wọ́n ń ṣẹbọ nílọrin fún wa ọjọ́ wo ni wọ́n mú àyè wo ni wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ bá lè rí gbogbo nǹkan wọ̀nyí àwọn èèyàn fojú kékeré wo ni o tahsabunahu hayyinan fa huwa 'inda Allahi 'azim wallahi odidi ọ̀ràn ńláńlá ni dókítà lè dáwájú Ọlọ́run pẹ̀lú gbogbo tí ń jáwọn ẹni Ọlọ́run tẹ́ ẹ bá personality wọn jẹ́ yìí Ìlọrin tẹ́ ẹ fẹ́ bá tiẹ̀ jẹ́ yìí bẹ́ẹ̀ bá tú bábá yìí lọ sọ́dọ̀ Ọlọ́run jẹ́ láti bọ̀ tán rí ni o Ọlọ́run jẹ́ láti bọ̀ tán rí o torí ẹ̀ ti ń ṣiṣẹ́ bọ̀ kọ́ wá já sí pé ẹnu tó kù tẹ́ lò láyé náà ẹnu díẹ̀ báyìí náà ló kù kẹ́ wá ba gbogbo sẹ́yìn jẹ́ ẹ dákun torí Ọlọ́run
gbogbo ẹni bá fẹ́ràn dókítọ̀ kó gbìyànjú kóun náà jẹ́ kí iṣẹ́ yìí kó dọ́dọ̀ wọn ṣé ààrẹ dọ́dọ̀ wọn kọ́ kàn wọ́n náà báyìí kọ́ mọ̀ kọ́ yọ káwọn ó túbà lọ sọ́dọ̀ ọlọ́run àtẹ̀yìn àtàwọn náà ọlọ́run ṣàforíjì wá apàdà sí ibú ọlọ́mọdé ọba ayémọ́jọ bá wa náà ọlá subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin.